lọ́jọ́kọ́jọ́ gẹ̀rùgẹ̀rù báyìí náà lábẹ́wé dúkùndùkú lóko bẹ́ẹ̀ ni a kì í bọ́ lọ́kùnrin yẹn lórí tẹ́ gbogbo yín náà ti mọ̀ pé Hasan Taiwo yín náà rèé Ojútólé lórí ìkànnì Ojútólé TV ibi ilé ẹ̀ tí mo gbádùn mi dáadáa pẹ̀lú ìyọ̀ǹda Olódùmarè bá mi àjíkẹ́ bá mi àjíkẹ́ a máa gbé tó ṣe kókó nílẹ̀ Yorùbá wò àwọn àṣìpa òwe bí a ti ń pa nílẹ̀ Yorùbá èyí tí mo wá fún wa lọ́sàn-án ní náà ni a mọ̀ sí òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi mu nílé Ifẹ̀ òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi ń mu nílé Ifẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí kí ló fà á tí wọ́n ṣe fi máa ń pa òwe pé òwúrọ̀ lọ́jọ́ ẹmu ni wọ́n fi mu nílé Ifẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún wa yékéyéké láàrin ìṣẹ́jú ní gbogbo bíkíbi tí o láǹfààní láti wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níwọ̀n bàgbà tó bá ti jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá gbà pé Ilé Ifẹ̀ ni orírun gbogbo wa pátápátá ọyàn tá mọ̀ sí Ọ̀tọ̀ Ifẹ̀ lórírun gbogbo wa ọdún kan wà tá máa ń ṣe nílé Ifẹ̀ tá mọ̀ sí ọdún ọlọ́jọ́ bábáwọ̀ nírìṣà ní sì máa ṣe ọdún náà ní gbogbo gbàgbọ́ tí ọdún náà bá ti tó wọ́n báwọ̀ nírìṣà máa ń dé adé kan tá mọ̀ sí adé àrè adé àrè tí à ń wè adé ó kéré púpọ̀ tán bá gbé sórí tán táwọn ẹlẹ́sà bá bẹ̀rẹ̀ sí ní pè ẹ̀sà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kí adé náà ẹ rí ojú fọ́nrán bàbá wa ní ìfàmúnidìrọ̀sà náà ni mo gbé síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kí adé náà tán bẹ̀rẹ̀ sí ní kí ẹ̀sà tán pé adé náà máa ń wo sí lórí bàbá wa ní ìrìṣà ní bàbá wa ní ìṣẹ́bí wọ́n dé adé yìí bọ́ síta láti àfi tó bá ti dé adé yìí tán ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń dé adé náà tó bá ti gbé adé yìí bọ́ síta tó bá ti ń pè ẹ̀sà adé náà bẹ̀rẹ̀ sí ní máa tóbi sí ó máa ń wo sí lórí bàbá ó máa ń wo tó ìwọ̀n kílò a lè pè ní 50 kílò ni adé náà fi máa wo lórí bàbá wọ̀ nírìṣà wọ́n wàá dé adé náà lọ síbi kan tá à ń pè ní ìmọ̀gún ó súnmọ́ ààfin Ilé Ifẹ̀ púpọ̀ náà fi máa ń pòwe pé orí yeye nímọ̀gún ìpín àìsẹ̀ ló pọ̀ ẹ jẹ́ kí n sáré mẹ́nu bà orí yeye nímọ̀gún ìpín àìsẹ̀ ló pọ̀ torí ibi tí mo dé dáadáa ni tá bá sọ̀rọ̀ nípa orí yeye nímọ̀gún ìpín àìsẹ̀ ló pọ̀ gbogbo wa la mọ̀ pé láyé òde òní náà Olúwa mi Olódùmarè mọ̀jà rà nífẹsẹ̀ sí ẹjọ́ tó jọ ti wà tí ń tìjọ sọ mọ̀jà ń dìran rẹ̀ mọ̀jà ń dìmọ́ àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ tẹ̀ ń wo ìkànnì Ojútólé TV ní ibikíbi tẹ̀ tí ń wò mí. nígbà náà ẹni tó bá ṣẹ̀ yálà ó dẹ́ṣẹ̀ kan nínú ìlú wọ́n wà ní kán mú lọ sí ibì kan tá ń pè ní ìmọ̀gún ibẹ̀ náà ti máa ń ṣèdájọ́ àwọn tó jẹ́ pé bóyá yálà ó bàyàn jàbó pààyàn àbó ṣẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ ibẹ̀ náà lọ bẹ́ orí irúfẹ́ ni bẹ́ẹ̀ sí tí àwọn èèyàn bá wá ń lọ lọ́tún tí wọ́n ń bọ̀ lọ́sì wọ́n bá tó máa ti ráwọn tó ń wá síbẹ̀ láti wá ṣe ìdájọ́ irúfẹ́ ni bẹ́ẹ̀ wọ́n máa pé ẹ̀rí orí yeye nímọ̀gún ìpín àìṣẹ̀ ló pọ̀ gbogbo wọn tó wà ń bí náà tí wọ́n bẹ́ẹ̀ ni wọ́n síbẹ̀ kọ́ ni kíni o gbogbo wọn kọ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé wọ́n ṣẹ̀ gẹ́gẹ́ àwọn náà ṣì máa ń sìn láyè òde ni pé ilé ìtàn kọ́ àwọn èèyàn pamọ́ sí àmọ̀ sí prison yard tiwa náà lóde òní gbogbo ẹni tó wà ń bẹ̀ náà kọ́ ló ṣẹ̀ lómi wà tó pé ìjà ìmọ̀dé ẹ̀ṣẹ̀ ló ń jẹ níbẹ̀ náà fi mọ́ pé orí yeye nímọ̀gún ìpín àìṣẹ̀ ló pọ̀ bọ́n ṣe máa ń pòwe náà nìyẹn orílẹ̀-èdè Olódùmarè mọ̀jà jìyà tá àmọ́wọ́ tà mẹ́sẹ̀ kò ní gbé wa dọ́gbọ̀ ẹ̀wọ̀n àtẹ̀mí àtẹ̀yìn bí mo ṣe ń bá bọ̀ tí bàbá wọ̀lé nìjà bá ti dé adé àrè tí mò ń sọ yìí tó bá ti ń pè ẹ̀sà rẹ̀ lọ́wọ́ adé náà bẹ̀ sí máa wo sórí bàbá mi ò ní ìrìṣà tẹ́ pé yóò wo tó 50 kílò ní adé náà fi máa wo lórí bàbá wọ̀ ní ìrìṣà ẹ lọ́ọ́ bèrè ẹ confirm mi pé Ojútólé sọ báyìí ní ọdún ọlọ́jà tí wọ́n wá ń sọ tó máa ń sọ ọdún ọlọ́jà lọ́wọ́ ẹmu náà máa ń mu nílé Ifẹ̀ púpọ̀ jù ẹmu náà máa ń mu lásìkò gbà tó máa ń ṣe ọdún ọlọ́jọ́ lọ́wọ́ ní Ilé Ifẹ̀ ló fi jẹ́ pé àwọn èèyàn máa ń ṣì gbé pé òwúrọ̀ ọjọ́ ẹmu náà fi máa ń mu nílé Ifẹ̀ kìí ṣe òwúrọ̀ ọjọ́ o òwúrọ̀ ọlọ́jọ́ ni wọ́n fi ń mu ẹmu ní Ilé Ifẹ̀ òwúrọ̀ ọdún ọlọ́jọ́ ẹmu ni wọ́n fi ń mu ní Ilé Ifẹ̀ bó ti rí nù ó lápá abẹ́hùn olùwí tí mo wá fún wa lọ́sàn-án tòní táwọn náà bá fẹ́ pàápàá pé òwúrọ̀ ọlọ́jọ́ ẹmu ni wọ́n fi ń mu nílé Ifẹ̀ tó sì fàtọ́ fi mu ẹmu náà ni pé ọdún ọlọ́jọ́ náà ẹmu ni wọ́n mọ̀ mu lásìkò gbà náà láàárọ̀ kùtùkùtù báyìí àwọn géńdé ọkùnrin ọ̀dọ́ àgbàlagbà pápátá wọn bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí ní máa mu ẹmu láti fi máa ṣe àjọyọ̀ ọdún àrè tí mo mẹ́nu báyìí ni Hasan Taiwo yìí náà ẹ dẹ́pọ̀ àmọ́ lórí ìtàn ní Ojútólé TV ẹ̀yin náà sì lè dẹ́pọ̀ àmọ́ lórí WhatsApp +234 7056532942 ẹ ṣe tẹ̀ ń darapọ̀ mọ́ mi.